láàárọ̀ lẹ́nìí láàárọ̀ ìní níbi around 9 o'clock a reach conclusion yẹn ni wípé bàbá Ládò ká fún ní condition tá a fi ní gbé lọ sí court. ẹ kú ojúmọ́ ọdẹ ọdún bí torí tọ́dẹ̀ ọba dùn kò ṣe ọmọ tálíkà tí ó lòdì ẹ̀mú. orúkọ mi ò yí padà Ọláyíwọlá Maruf Abíọ́lá ìjọ Àjàmbàdàn olólùfẹ́ yín ọmọ yín àbúrò yín. mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi níbi tí bá ti ń láǹfààní àti gbọ́ mi. mo gbà ládùúrà fún yín pé àtẹ̀wọ̀n ìbò àtẹ̀wọ̀n Yorùbá a kàn máa ń wo prison bíi pé ò nìkan lẹ̀wọ̀n, àwọn ẹ̀wọ̀n kan wà tó ju prison lọ. àwọn ẹ̀wọ̀n kan wà tó pé o ò ní lè jẹun mọ́, o ò ní lè dá jẹun, o ò ní lè dá wọṣọ, o ò ní lè dá wẹ̀, o ò ní lè dá rìn. àwọn èèyàn ni wọ́n ṣẹ̀ máa báyàn ṣe gbogbo nǹkan yẹn. àwọn tó ń ṣèyàn wọn ṣe nínú ìdùnnú, ẹ̀wọ̀n àárẹ̀ nù. Ọlọ́mọ jẹ́ òṣì yín, mọ́jẹ́ òṣì èmi náà, mọ́jẹ́ òṣì gbogbo ìdílé mi. Ọlọ́mọ fàárẹ̀ gbé mi ṣẹ̀wọ̀n. ṣé tí máa ti gbọ́ gbogbo ohun tó jẹ mọ́ bí ẹjọ́, ó máa ń bà mí lẹ́rù gan. torí Yorùbá gbọ́n púpọ̀. Yorùbá tí wọ́n sọ pé àtẹ̀bí àtàrí Ọlọ́run má jẹ́ arógun ẹjọ́, wọ́n mọ nǹkan tó ń ṣe o. because aláre ò ní lọ lọ́fẹ̀ẹ́, ẹlẹ́bi ò ní lọ lọ́fẹ̀ẹ́. yóò gbà kókò, yóò dẹ̀ tún ná wa lówó, yóò dẹ̀ tún ná wa ní wàhálà. àjàjà tí à ń bá wa padà lọ jẹ̀bi lórí tó bá rò pé ó ń jà rere lórí, kò ní sí láyé, kò wá tó ní sí láàyè, kò ní sí láyé ibi tó wà tó yẹ kó wà. tá a bá ń bẹ nínú ilé wa, tá a bá ń mu gàrí láàárọ̀, tá a mu gàrí lọ́sàn-án tó jẹ́ pé nínú ìfọ̀kànbalẹ̀ ni. èmi máa ń sọ fọ́lọ́run, bówó ṣe tóbi tó tówó dáa tó, gbogbo owó tí ń ní tí ó gbé mi dẹ́wọ̀n, gbogbo owó tí ń ní tí ì ní nífọ̀kànbalẹ̀ nínú ayé, Ọlọ́run fọ́ ọmọ. because tọ́kàn rẹ ò bá balẹ̀, wòye èèyàn tí ọkàn rẹ ò ní balẹ̀ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. ìwọ tó bá ti jẹ́ family man tàbí ó jẹ́ family woman, kí láǹfààní owó tá a ní tí ò sí fọkànbalẹ̀ ńbẹ̀? kí láǹfààní owó tá a ní tá a lè rìn bó ṣe wù wá? kí láǹfààní owó tá a ní tá a lè ṣe bó ṣe wù wá? kí láǹfààní owó tá a ní tó ṣe pé tí fírémù inú ilé wa tó bá jábọ́ lásán, á pe babaláwo 10, á pa láàfáà 2, á pe wòlíì 9. torí pé àníyàn táwa gangan fi gbé fírémù kọ́, àníyàn yẹn ò dáa. gbogbo àwọn nǹkan yìí ló jẹ́ kí n bẹ̀rù gbogbo ohun tó jẹ mẹ́jọ tàbí tó jẹ mọ́ wàhálà. tí n bá sì rẹni tó fẹ́ kàn, mo máa ń sábà gbìyànjú agbára mi bí mo ṣe tó àti bí mo ṣe mọ̀ láti yọ. kẹ́jọ́ mi ò mọ́ pọ̀ jù. mo jáàmù fídíò kan láàárọ̀ yìí. àkọlé tí wọ́n ti kọ síbẹ̀ ó ṣẹ̀rù bà mí díẹ̀ wípé bàbá Ládò ó rìn ní bèbè ẹ̀wọ̀n látàrí Malam Yusuf Adépọ̀jù Akande. mo wá dúró lórí fídíò yẹn, mo wá gbọ́, mo gbọ́. àbúrò mi dáadáa ni Aládò. ẹ jẹ́ kí n sọ pé ọ̀rẹ́ mi dáadáa ni Aládò. ẹ má bínú, mo ṣe mistake lẹ́ẹ̀kan ni. ọ̀rẹ́ mi dáadáa tó jẹ́ pé ó jẹ́ ẹnìkan tó máa ń tijú mi, tèmi náà máa ń bọ̀wọ̀ fún nílànà iṣẹ́ tá a jọ wà. àtijọ́ láǹfààní àti pàdé dáadáa. ó láwọn kankan tèmi náà ti gbà lọ́wọ́ ẹ̀ tí mo sọ pé Aládò, ọmọ báyìí báyìí ní nǹkan báyìí, ọ̀yá bá mi ṣe nǹkan báyìí. Aládò, mo nídìí assistance yẹn báyìí, tí mo pè é. ṣó ti máa wá rí irú ẹni bẹ́ẹ̀ tó bá fẹ́ jìn sọ́fìn tàbí bá fẹ́ níṣòro, the next thing náà ni kí n take a step. before kó tó di pé mo wá sórí fídíò, mo ti try nọ́mbà yìí tó wà lọ́wọ́ mi. nọ́mbà yìí ti wà lọ́wọ́ mi láti 2023. nọ́mbà yìí ti wà lọ́wọ́ mi, nọ́mbà yẹn ò lọ. mo dẹ̀ ti pa àwọn kọ̀ọ̀kan bọ̀ kó tó di pé màá sọ̀rọ̀ nǹkan tí mo fẹ́ sọ. ẹ jẹ́ ká kọ́jọ́ wo fídíò yìí náà. conclusion yẹn ni wípé bàbá Ládò ká fún ní condition tá a fi ní gbé lọ sí court. so kí ni assurance pé ò ní ṣẹlẹ̀ kẹrin? ó kọ affidavit, ó kọ letter of apology, ó gbé nínú newspaper,
ó ṣẹ̀ wá bọ́ sí orí Facebook tàbí YouTube ó wá ṣe tàbí TikTok ó wá ṣe apology physical and verbal one. ìyẹn ni wípé àti kọ́lẹ́kọ̀ọ́ tọ́lọ́mbà wa bá ṣe kó ṣe tí ó bá ṣe á pàdé court káwa wo májíìkì tí ó fi jẹ lọ èyí tó kù tá àti resolve ni pé kó sanwó damages but ní ti tèmi èmi ò fẹ́ kó sanwó but àwọn èèyàn mi kan insist ibi tá a bá resolve sí but gbogbo ilé tá a ṣe yìí ó jẹ́ àǹfààní Alhaji Hamzat Oríyọmí o. Babalado náà tuntun bá bẹ̀bẹ̀ Alhaji Oríyọmí Hamzat. ẹ̀bẹ̀ tí Alhaji Hamzat bá Babalado bẹ̀ ó ní ó jẹ́ wọn ó ti gbé Babalado. Allahu Akbar. ẹ̀bẹ̀ tí wọ́n bá bẹ̀ a sì ń ṣèpàdé lórí ẹ̀ kódà àti ìgbọ́ra wa yé but ní àárọ̀ èní kó tó di pé ní àárọ̀ lénìí láàárọ̀ èní níbi around 9 o'clock a reach conclusion yẹn ni wípé Babalado ká fún ní condition tá a fi ní gbé lọ sí court kí dẹ̀ ní condition yẹn kí n for opportunity sọ Babalado will write letter of apology that's one letter of apology yẹn a wá gbé bóyá nínú Punch tàbí nínú Tribune ó di méjì ó nídìí o tí ó fi lọ ṣe nínú pépà o ẹlẹ́ẹ̀kẹta Babalado yóò lọ ṣe affidavit ní court wípé òun ò ní ṣe bẹ́ẹ̀ sí mi mọ́ òun ò sì ní dá sí anything Islamic affairs mọ́ ẹ̀mọ́ tó jẹ́ ó fẹ́ le díẹ̀ èyí tó kù tá a fẹ́ fi kún wọ́n fẹ́ fowó sí i but àwa ṣèpàdé pé kò síbi tí ó ti rí bẹ́ẹ̀ni torí wípé àwọn èèyàn ní yóò rí ó boast pé owó kí ni Malam Yusuf ní níwájú Babalado ó sọ bẹ́ẹ̀ ó boast pé èló gan ló wà lọ́wọ́ ẹ̀ pọ̀tọ̀rọ̀ káwọn àtọ́sọtọ́ lágbára ó là ń gbowó lọ́dọ̀ àwọn nílẹ̀ Lárúbáwá Christian kan wá lọ comment ó ní thank you Babalado for exposing Malam Yusuf because we now discover that Malam Yusuf or Akadib is being funded by terrorist organizations in Arabian countries. So nígbà míì táwọn èèyàn bá ń sọ̀rọ̀ wọn àmọ́ extent ti ọ̀rọ̀ yẹn nítorí di wàhálà ni so yóò wá padà jáde yóò kọ letter of apology yóò sì express wípé ìgbà owó mi ò gbowó nílẹ̀ Lárúbáwá o yóò lọ kọ́ yóò sì ṣàlàyé yóò ṣe àlàyé so èyí tó kù tá a ti resolve ni pé kó san owó damages but ní ti tèmi èmi ò fẹ́ kó sanwó but àwọn èèyàn mi kan insist ibi tá a bá resolve sí but gbogbo ilé tá a ṣe yìí ó jẹ́ àǹfààní Alhaji Hamzat Oríyọmí o. Allahu Akbar. ó jẹ́ àǹfààní wọn torí wípé tálàjì Hamzat ọba come kán bá bẹ̀bẹ̀ ẹ̀bẹ̀ tálàjì Hamzat bá bẹ̀ lórí gbogbo ayé ni wọ́n fẹ́ kọ́ mọ̀ pè wá ni wọ́n sì achieve. bẹ́ẹ̀ni. Alhaji Hamzat náà dọ́gbọ́n jẹ́ kí gbogbo ayé mọ̀ pè wá ni tọ́lá èèyàn bẹ̀rẹ̀ sí pè wá pé ẹ dákun ẹ wọlá Alhaji Hamzat Oríyọmí Alhaji Hamzat Oríyọmí èèyàn dáadáa ni wọ́n personality dáadáa ni wọ́n. bẹ́ẹ̀ni. ẹ̀mọ́ tó tún ó sọ̀rọ̀ sáwọn gan ó dìfẹ́ mọ́ àwọn náà. mọ gbogbo ẹni mọ́ tá a bá fẹ́ ṣe programu ní Ìbàdàn tí wọ́n bá ti dé ọ̀dọ̀ tán bá ti dé Àgídìgbò wọn kì í gbowó advert Akadip. Allahu Akbar. ṣérò èèyàn bẹ́ẹ̀ àní ti ju wọn ojú wọn tá a tì láàfin fún ní condition mo ti sọ fáwọn èèyàn kódà nínú press release tí àwọn zone 11 gbé jáde wọ́n ní òtí sí kéèsì Babalado Yusuf Adépọ̀jù lọ́dọ̀ àwọn. wàláyé àti competition àti submit petition rather astagfirullah àti submit petition so bí ìgbà tá àti ìkọ́ náà nìyẹn àti wá fẹ́ submit làwọn èèyàn pè wá sí pé Alhaji Oríyọmí ti intervene bẹ́ẹ̀ni láàfin ní ọ̀dà á fún ní condition á dẹ̀ fún ní ultimatum tí ó fi ṣe lẹ́yìn yẹn à ní ṣe nǹkan kan torí wípé ó ti defame mi lákọ̀ọ́kọ́ tó bẹ̀ mí tá a foríjìn ó ti defame mi lẹ́lẹ́ẹ̀kejì tó bẹ̀ mí tá a foríjìn ẹlẹ́ẹ̀kẹta lélẹ́yìí o so kí ni assurance pé ò ní ṣe lẹ́ẹ̀kẹrin ọkọ̀
affidavit ó kọ letter of apology ó gbé nínú newspaper ó ṣẹ̀ wá bọ́ sí orí Facebook tàbí YouTube ó wá ṣe tàbí TikTok ó wá ṣe apology physical and verbal one. ìyẹn ni wípé àti kọ́ lẹ́kọ̀ọ́ tọ́lọ́mbà wa bá ṣe kó ṣe tí ó bá ṣe á pàdé ní kóòtù káwa wo májíìkì tí ó fi jẹ lọ. gbogbo aláti gbọ́ nǹkan tí Malam Yusuf Adépọ̀jù sọ àti condition tí wọ́n gbé Aládò àtàwọn nǹkan tó ṣe tó jẹ́ bí ẹ̀ṣẹ̀. ọ̀nà mẹ́rin lọ̀rọ̀ yẹn pín sí. ọ̀nà àkọ́kọ́ mo kọ́kọ́ fẹ́ kọjú sí Malam Yusuf Adépọ̀jù aláṣẹ àtòdúdarí Acadip. bàbá mo kí yín gan, mo kí yín pé salamu alaikum wa rahmatulahi wa barakatuh. bó tilẹ̀ jẹ́ pé èmi àti yín ò tí ì láǹfààní àtijọ́ fi ojú kojú, mo dẹ̀ ń wá ìgbà àtàkókò tí èmi àti yín fẹ́ jọ fojú kojú torí pé èmi gangan ní àwọn ọ̀rọ̀ kan tí mo fẹ́ bá yín sọ ṣùgbọ́n tí mi ì lè sọ sórí social media lẹ́yìn pé ká jọ ríra báyìí. àwọn ẹ̀dá kan wà láyé tó ṣe wípé wọ́n gbé nǹkan tó dáa lọ́wọ́ ṣùgbọ́n bóyá ìlànà tó ń gbé gbà tàbí ọ̀nà tí wọ́n ń gbé gbà tó bá kù díẹ̀ káàtó tó bá fẹ́ correct irú ẹ̀dá bẹ́ẹ̀ má sọ pé o gbọ́n jẹ nìyẹn lọ torí pé ẹni tí ń sọ ọ̀rọ̀ ó ní orí tó ń rò ó dẹ̀ láwọn nǹkan tó ń rí tó fi ń sọ nǹkan tó ń sọ. tí mo bá fẹ́ dábàá láwùjọ èmi máa ń sọ pé àbá mi ni ẹ dànù ẹ má da èmi gangan nù so why not tèmi máa wá da ọ̀rọ̀ ẹnìkan nù ọ̀rọ̀ ẹnìkan ò dáa mi ì fi pọ́nra mi bọ̀ tó wù mí láti fojú kàn yín tí fídíò mi bá láǹfààní àti dọ́dọ̀ yín torí pé gbogbo àwọn nǹkan tẹ́ mention yẹn lórí fídíò yẹn mo rí pé definitely ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń sọ̀rọ̀ nípa yín ẹ máa ń rí wọn èmi náà dẹ̀ ti sọ̀rọ̀ nípa yín dáadáa. ó kàn jẹ́ pé ọ̀nà tèmi máa ń gbé ọ̀rọ̀ tèmi gbà ó yàtọ̀ kì í ṣe pé mò ń plead fún yín pé mò ń bẹ̀bẹ̀ bí ẹ má gbé gbèsè lórí mi àbí ẹ má sọ nǹkan kan lórí mi ò ná bọ̀ tó wù mí àwọn nǹkan tó wà lódò òkun mi tí mi ì lè sọ sórí social media ó mi kí mi àṣeyàn jọ jókòó sọ wọ́n náà wọ̀. ọ̀pọ̀ ìgbà ni mo ti rí DM yín lórí Instagram mi but mo máa ń wò pé àìmọye fake Instagram tó máa ń lo orúkọ èèyàn láti fi ṣíṣòkò jẹ́ kí n welcome kí nìyẹn dáadáa. now bàbá mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run àtàtìlẹ́yìn àrà Muhammad ọdún náà a lè torí mọ́jàmọ́jà káṣọ èèyàn kọ́gi ká ní kó má yọ mo kọ́kọ́ bẹ̀ yín on behalf of Aládò mi ì sọ pé kì í ṣe bẹ́ẹ̀ pé kó má gbé gbèsè tẹ̀lé kó gbé kì í ṣe tó bá ti jẹ́ pé nǹkan máa ṣe tí kéèsì yẹn fi máa die down nìyẹn no problem. àwọn kankan bẹ tó pé nínú ayé ó kàn ọ́ ṣùgbọ́n kò kàn ọ́ jù back to gbogbo àwa tá a jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ yálà onífíìmù ni ẹ́ ni onískit ni ẹ́ ni bloggers ni ẹ́ ni newscaster ni ẹ́ ni broadcaster ni ẹ́ ni whatever tó bá ti jẹ́ pé ẹnu ló fi ń jẹun tó ṣe pé òun bá ayé sọ̀rọ̀ yálà lórí live ni àbó ń ṣe recorded súnmọ́ bí jẹ́ kí n bẹ̀ sọ nǹkankan kì í ṣe pé mo gbọ́n ju gbogbo yín lọ ṣẹ́gẹ́t ṣùgbọ́n mi máa ń gbà ládùúrà pé Ọlọ́run o má jẹ́ kí n fẹsẹ̀ lẹ̀ kí n fẹnu kọ àtẹ̀sínú má jẹ́ kí kankan wò torí tí èèyàn bá fẹsẹ̀ kọ tí tátánọ́ọ̀sì bá wọ̀ ó ṣeé ṣe kọ́ mọ́ rí tọ́jú mọ́ o bẹ́ẹ̀ lọ̀rọ̀ ẹni tó fẹnu kọ ibi tí tátánọ́ọ̀sì tètè máa ń gbà wọlé jù ibi ọ̀rọ̀ ẹnu ni tí èèyàn bá fẹnu kọ tátánọ́ọ̀sì tí ò ní bọ́m̀bẹ̀ láyé ẹnu ni wọ́n á máa sọ pé gbòǹgbò ọ̀nà kọ́ni lẹ́sẹ̀ àyàdá ìtàkùn kọ́ni lọ́rùn ayọ̀bẹ báyé bá kọ́ni lẹ́sẹ̀ ó kà ti ṣe máa lọ Ọlọ́run ò fún mọ̀jẹ́ gbogbo ayé ọkọ mi lẹ́sẹ̀ àtẹ̀yìn lólùfẹ́ mi. gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ mà jẹ́ a máa ṣọ́ra sẹ́rí gbogbo ẹni tó bá máa ń sáré pé ó yẹ lọ fọlọ́pàá gbé ó yẹ lọ arrest ẹ̀ ó yẹ gbé lọ kóòtù ó yẹ gbé lọ sórí àgídìgbò ó yẹ èmi mọ̀mọ́ ń dúpẹ́ lọ́wọ́ ọ̀rọ̀ torí pé àrà tí wọn ó dá ni wọn ti dá yẹn àwọn ẹ̀dá kan wà nínú ayé tó ṣe pé tó o bá ti fẹnu kọ lọ́dọ̀ wọn lára kankan ṣé wọn ó dájú wípé kọ́ ọmọ fẹnu rẹ̀ ń sọ nǹkan rí mọ́ nínú ayé lọ
tọ́lọ̀ ń dẹ́ yọ̀ǹda agbára yẹn fún wọn. Orí yeye ní mọ̀gbìn ta ìṣẹ́ ló pọ̀. Ọ̀pọ̀lọpọ̀ tí ń bẹ lẹ́wọ̀n lónìí ẹnu ló gbé wọn dẹ́wọ̀n. Ọ̀pọ̀lọpọ̀ tí ń bẹ láwùjọ wèrè lónìí ẹnu ló sọ ẹlòmíì débẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ tí ń gbẹ́nu àdánwò kan tí ó jáde lé nìyí ẹnu ló sọ débẹ̀, ẹnu ló gbé débẹ̀. Àgógó nìgò ẹnu. Wọ́n ní abẹ́gunlé abẹ́gunlé, wọ́n ní abòsà ọjà abòsà ọjà, wọ́n ní abo olúbọ̀bọ̀ tìrì bọ̀ bàbá ẹbọ. Ǹjẹ́ kí ni wọ́n ń pẹ̀lú, kí ni wọ́n ń bọ nífẹ̀ẹ́? Ẹnu ni wọ́n ń bọ nífẹ̀ẹ́. Ẹnu mi mọ̀ ṣekú pa mi o, ẹnu mi mọ̀ rí bá mi léṣe. Sẹ́rí tá a bá ń wá followers tàbí tá a bá ń wá ntàjẹ̀ tàbí tá a bá ń wá views, kì í sọ̀rọ̀ àwọn díẹ̀ la máa tẹ̀lé o. Àwọn díẹ̀ abánidání wọn tí ò ní bá ní débẹ̀. Èèyàn kan ti wá sórí péèjì mi, fíìmù ni mo upload, fíìmù yẹn ò wá lọ lórí Àtìbà TV yìí náà ni, fíìmù yẹn ò wá lọ. Ẹni yẹn wá kọ síbẹ̀ pé torí pé mò ń ṣe followers ìmáàmù Toliat, ìmáàmù Ògbómọ̀ṣọ́, ó nítorí rẹ̀ ló bà péèjì mi jẹ́, ní ọjà àwọn èèyàn wo àwọn kan tí mò ń upload wọn. Nǹkan wo bí ẹni tó rí ẹ ò pé, kì í sí wá sí pé orí rẹ̀ ò pé bí ròrí tiẹ̀ ṣe lọ nìyẹn. Kí ni mo fẹ́ máa tẹ̀lé ìmáàmù Toliat sí? Ìmáàmù Toliat ń ṣàfáà mi, kò ń ṣe ìmáàmù mi. Ṣùgbọ́n bí tí mo bá rí na dé nínú ọ̀rọ̀, ìbẹ̀lẹ̀ ni mo ń sọ ọmọ. Tèmi ni pé tọ́ba bá ṣe déédéé tọ́ba ni mo ṣe o. Tọ́ba ò bá ṣe déédéé mi ní í ṣe tọ́ba. Tọ́ba ṣe páràlú ló ṣe déédéé tàràlú ní í ṣe o. That is me. Bọ̀ mi nítorí pé ẹnìkan ò ṣe déédéé kí wọ́n á sọ̀rọ̀ àbùkù sí, torí pé ṣé mi gangan ṣe déédéé, ṣé mi gangan pé nínú ayé. Gbogbo ẹ̀yin tẹ̀ ń sọ̀rọ̀ àbùkù yálà sásíwájú tàbí sáwọn tẹ̀jọ jẹ́gbẹ́ tàbí sáwọn tó ti lórúkọ, ẹ jókòó ẹ ronú yín. Ntáyé fẹ́ gbọ́ ẹ lè sọ fún wọn kó máa fẹ́ tì yín. Ọ̀rọ̀ tí ò dáa, ọ̀rọ̀ àlùfàǹsá, ọ̀rọ̀ bú ìlàyé fẹ́ gbọ́. Tẹ bá ti sọ̀rọ̀ bóyá ẹnìkan ṣe single mistake, tó ṣe pé mistake tó ṣe ojú 1 inches lọ, tẹ wá yàpù ẹ̀ ní 10 inches, ntáyé fẹ́ gbọ́ nìyẹn. Àwọn ọ̀rọ̀ àbùkù, ọ̀rọ̀ àlùfàǹsá yìí nìkan ìní ayé fẹ́ gbọ́. So tí wọn bá ti wá ń gbọ́ yẹn lẹ́nu yín, ó di dandan péjì yóò mọ̀ fly, péjì yóò mọ̀ fly. Gbogbo tẹ́ bá wá kójọ nítorí pé ẹ bá tèèyàn kan jẹ́, kí lẹ fẹ́ fi dà nínú ayé. Tá bá wò dáadáa, èmi ò mọ àwọn nǹkan tí Aládò sọ o lórí Islam tàbí tó sọ lórí Malam Yusuf, ṣùgbọ́n mélòó ló kàn nínú ọ̀rọ̀ Islam, mélòó ló kàn nínú ọ̀rọ̀ Malam Yusuf? Tó bá tiẹ̀ wá rí àwọn ibì kọ̀ọ̀kan tó ti wò pé ẹ kóhun ṣe correction, kí ló dé tí ò lọ sí DM wọn? Presentation nígbà míì ó máa ń ba ọ̀rọ̀ jẹ́. Ètà tún sọ ní ìsàárẹ̀ tí ó gbé àwọn ṣáìdì Malam Yusuf ni ó bí àtọ́jú pé ó ti jẹ́ mùsùlùmí. Malam Yusuf wà lálùjá náà tí ó fi mí sí, kò sì níná tí ó mú mi wọ̀. Ṣùgbọ́n tí n bá sọ tó jẹnu mi lọ, ó ṣe ṣe kó fòfin gbé mi. Ìlú tá a wà ìlú tó lófin ni. Ẹ mọ̀ sì jẹ́ ń tàn yín, lẹ́yìn Ọlọ́run ìjọba lọ́kàn, lẹ́yìn ọba tàn rẹ̀ jẹ́ lókù. Lẹ́yìn Ọlọ́run wà láì ìjọba lọ́kàn. Lọ tó dáadáa, lọ gọ́gù ẹ̀. So kò sí nǹkan kan tí mo fẹ́ gbà lọ́wọ́ Malam Yusuf. Ṣùgbọ́n mi kàn fi ti bàbá Aládò yìí, mo fi ń rọ ti gbogbo àwa tá a jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀. Kí kálukú ó máa sọ̀rọ̀ níbi tí wọ́n ó ti pè sákíyèsí. Kódà tó bá fẹ́ correct ẹgbẹ́ rẹ̀, ronú lórí presentation yẹn. Má kàn rí ní pé online lọ wà, sọ̀rọ̀ bó ṣe wù ẹ́. Mo fẹ́ràn bàbá Aládò gan. Bàbá Aládò, inú mi dùn àwọn nǹkan kan tí mo máa ń rí nípa rẹ̀ nígbà tí kéèsì Salo Junior tó ṣẹlẹ̀ pẹ̀lú Yọ̀gbà, mo mọ action tó take. Àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn jẹ́ káwọn èèyàn máa rí ẹ ń bẹ̀. Àwọn èèyàn gidi ló máa jẹ́ followers ẹ. Nígbà tí kéèsì kinní kan Tinka àbí kí ni jẹ́, mi ìmọ̀rúkọ máa yẹn dáadáa, tó kúrò lọ́dọ̀ Alhaji Oríyọmí Hamzat. Mo like àwọn ìgbésẹ̀ tó gbé, bó ṣe lọ pẹ́ nìyẹn, tẹ́jọ ṣe fídíò tó dá padà sọ́dọ̀ Alhaji Oríyọmí. Àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn bí ẹ wà á máa sórí tó bá yẹ pé followers 10 followers péré ló ní, quality náà máa jẹ́. Ó pé ọ ju kó o sọ̀rọ̀ àlùfàǹsá kó o wá ní 1 million views 1 million followers kó o ní lọ, kò sí nǹkan kan tí wọn ó dà fún ọ. Níjọ́ ṣòro bá dé, àwọn náà wọ́n kọ̀yìn sí ọ padà. Mo kẹ́kọ̀ọ́ gan nígbà tọ́rọ̀ Alhaji Oríyọmí Hamzat àti Muideen
àti Àgbàlá Gabriel tó ṣẹlẹ̀, mo wá rí i pé ààrò lẹ́nu àwọn èèyàn, ààrò lẹ́nu ayé, tó bá gbóná lálẹ́ yóò tutù kó tó dàárọ̀. Ẹ rí i pé tí wọ́n bá ti kọ yìí, tó bá yẹ pé Àgbàlá Gabriel ló ṣe wọ́n ṣe lónìí, wọ́n ìjà bàbá ń bàbá balẹ̀ ni. Tó bá ti tó di láàárọ̀ la tún lọ wo orí péèjì wọn, orí wọn tó kọjú sí Muyideen, ó tún di lọ́tàn lábáyé, Oríyọmí wọn ó gbégbá rẹ̀ sí. So má wo views tó o máa ní tó o bá ń sọ̀rọ̀ àlùfàǹsá. Kò tiẹ̀ tán nìsín, gbogbo views tẹ̀ ń lé lórí Instagram, àwa ní 150,000 tí wọ́n ti já kù 98, ṣàwa torí ẹ̀ kù rí, wọ́n torí ẹ̀ má pè wá mọ́, ṣé wọ́n dín ràwọ̀ wa, wọ́n dín òṣùpá wa kù, wọn ò dín kù. Ẹni tó bá fẹ́ tẹ̀lé á tẹ̀lé ẹ̀, ẹni tó bá fẹ́ fẹ́ ọ á fẹ́ ọ. Then ìwọ tó bá fẹ́ correct èèyàn lójú ọ̀nà kan, ìwọ gángan fúnra rẹ lójú ọ̀nà yẹn, ṣó o wà okay, ṣó o wà responsible lójú ọ̀nà yẹn, ẹ̀kọ́ tó fẹ́ kọ́ lára ẹ ṣé ń bẹ lára rẹ, ẹ̀kọ́ tó fẹ́ kọ́ àwọn èèyàn, tó fẹ́ tẹnu kọ́ àwọn èèyàn, ṣó wà lára rẹ. Not only Baba Aládùn nìkan, including myself. Gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ máa ṣe correction láyé, presentation kọ́kọ́ ṣe pàtàkì. Sórí ọ̀rọ̀ nílé tó o bá ti sọ̀rọ̀ lásìkò tí o ń sásìkò rẹ̀ àti níbi tí o ti yẹ kó o sọ, o ti sọ sí wrong side, kò síbi tí o lè gbé ọ dé. Ọlọ́run jẹ́ kẹ́nu gbé mi débi ire. Tí o mú rọ gbogbo ẹ̀yin tọ́rọ̀ kàn, ẹ ṣe jẹ́jẹ́ o, ẹ jẹ́ á ṣe jẹ́jẹ́, ẹ jẹ́ á ṣọ́ra fẹ́nu, torí àwọn tí wọ́n yí wa pọ̀, kò yẹ ká máa fi tọ̀fọ̀ gbé. Ìbá fẹ́ kọ́rọ̀ Baba Aládùn dàbí ẹyẹ ẹgún tí ń pariwo òkú ọ̀dà tí sì ń sọ̀kalẹ̀ tí sì ń lọ jókòó. Èyí tá a sọ yìí ní ìsàmìyàn tí wọ́n wọ kọ́mẹ́ǹtì wa wá, tí wọ́n blast wa, tí wọ́n gbé kò sí kankan tí Akadibu lè ṣe fún Baba Aládùn, kò sí kankan. Wọn ò dẹ̀ ní bẹ́ẹ̀ dá sí i. Wọn ò ní bẹ́ẹ̀ dá sí i. Àgógó nìgó ẹnu, ọlọ́mọ jẹnu mi ó pa mi o. Back to Alhaji Oríyọmí Hamzat. Bàbá mo kí yín, ẹ kú iṣẹ́. Ọlọ́run ó dúró tì yín. Mo fẹ́ kí Alhaji Afa Akade kan kẹ́kọ̀ọ́ gan lára Alhaji Oríyọmí. Ẹlẹ́kọ̀ọ́ ni wọ́n, ẹni tó ń kọ́ni lẹ́kọ̀ọ́ ni wọ́n. Wọ́n ti sọ̀rọ̀ ẹ̀kọ́ nínú ọ̀rọ̀ tí wọ́n sọ. Ṣùgbọ́n sì tá a gbé dání. Level tó pọ̀lọpọ̀ fi ń pe àwọn èèyàn sójú ọ̀nà Islam lásìkò yìí, tó bá yá tí ìbá ṣe pé Ọlọ́run ló ní ẹ̀sìn rẹ̀, ó ti yẹ ká kú 1000 péré ní ẹ̀sìn Islam. Torí ọ̀pọ̀lọpọ̀ láforíjì, ọ̀pọ̀lọpọ̀ lọ́rọ̀ rí lẹ́nu, ọ̀pọ̀lọpọ̀ níwà rí, ọ̀pọ̀lọpọ̀ sílọ̀n, ọkàn lóhùn sílọ̀n ni, ọkàn fọlọ́hùn bojú. Level tó pọ̀lọpọ̀ fi ń sọ̀rọ̀. Wọ́n ní ta lẹni Ọlọ́run, àwọn sàbí bíi àná Muhammad sallallahu alaihi wasallam, kò sẹ́ni Ọlọ́run kankan tayọ ẹni tí wọ́n ṣaburú fún tó wá fi dáadáa dá padà. Èèyàn mélòó ló wá lè ṣe? Èmi tí mò ń sọ̀rọ̀ sí mo lè ṣe. Èèyàn mélòó ni wọ́n yìnbọn pọ̀ ọmọ ẹ̀ lójú ẹ tí ó gbà pé náà lè láì wá ilé ìrọ́jì wú náà, pé Ọlọ́run ló mú wa, Ọlọ́run ló mú dé, Ọlọ́run náà lọ pa. Èèyàn mélòó nínú àgbà tàjọ pera wa mùsùlùmí, tàjọ polongo ẹ̀sìn, iná lè láì ní àwa mélòó là ń lò? Ìdí nìyẹn tí mo fi kí Alhaji Oríyọmí. Gbogbo àwọn ọ̀rọ̀ àlùfàṣà yìí, Aládùn ti sọ sálàjì Oríyọmí rí, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n padà dọ̀rẹ́, wọ́n padà mú bí ọmọ, wọ́n wá ń wọlá rẹ̀, wọ́n wá fi ń forí jà àwọn kan tí wọ́n ṣẹ̀wọ̀n, wọ́n wá rìn àwọn ìrìn àjò kan torí tiẹ̀. Ọ̀rọ̀ yìí wá tún ṣẹlẹ̀, wọ́n á tún gbọ́ pé Alhaji Oríyọmí ti bẹ̀bẹ̀ lórí ẹ̀, wọ́n á tún pé Toríyọmí làwọn wò. Oníbàjẹ́ fún yín o, ìránṣẹ́ kan ní yín nínú ayé, ìránṣẹ́ kan ní Akadibu náà nínú ayé, ìránṣẹ́ kan ní Aládùn, ìránṣẹ́ kan lèmi tí mo sọ̀rọ̀ sẹ́ni gbogbo ẹ̀ńtẹ́gbẹ́ ayé ní ìránṣẹ́, gbogbo àjọ ní ìránṣẹ́. Bí kálukú sì jíṣẹ́ tiẹ̀ ló yàtọ̀, ṣùgbọ́n gbogbo ẹ̀dá tó bá tara rẹ̀ sórí ibú kó jẹ́jọ́ lórí wọn. Gbogbo ẹ̀dá tó bá tara rẹ̀ sórí ire ó di dandan kó jẹ́jọ́ lórí wọn. Ẹlòmíì inú ilé lásán ni ó wà, fóònù lásán ni ó kàn gbé, wọ́n sì ti parí ọ̀rọ̀ rẹ̀. Wàláhì tàláhì sùnbìláhì, wọ́n sì gbé ẹsẹ̀ rẹ̀ sí ní sílẹ̀ mọ́. Ẹ jẹ́ kí gbogbo wa wà fẹ́rẹ̀ kí ẹ jẹ́ ká ṣọ́ra wa níbi tó ti yẹ ká ṣọ́ra wa, ẹ jẹ́ ká ṣọ́ ẹnu wa níbi tó ti yẹ ká ṣọ́ ẹnu wa. Ẹ má jà torí nǹkan tá a fẹ́ jẹ ká bà ń tá a fẹ́ jẹ nínú ayé. Mo dúpẹ́ lọ́wọ́ yín gan. Mo tún wá fi àkókò yìí mo tún fi ń bẹ
bàbá wa Yusuf Adépọ̀jù ẹ dákun ẹ má bínú èmi sábà ṣe live torí pé ọ̀rọ̀ ọmọ gbóyàn ìní mi kì í fi ṣe live máa ń wò pé tí n bá record tí n bá play back ibi tí n bá ti ṣàwọn mistake màá sáré correct ara mi tàbí kí n yọ kúrò so ẹjọ́ tó lọ lọ wà rọ aládùn gbogbo nǹkan tán ní kó o ṣe yìí lọ físìtì Malam Yusuf lọ físìtì wọn ẹ yanjú ẹ wọnà wọn ẹ parí ẹ máa sì gbésí ayé rẹ lọ lọ́nà tó rọrùn àìmọye àwọn content creator tó ń ṣe foundation tó ń assist àwọn èèyàn àìmọye àwọn tó ń ṣe prank tó fi assist àwọn èèyàn àìmọye nǹkan la lè ṣe àìmọye content la lè ṣe tá a lè fi jẹ lọ yàtọ̀ sí ká máa búlé èèyàn so kò sí nǹkan kan bẹ́ẹ̀ Ọlọ́run bá ṣàánú rẹ̀ yóò ṣàánú èmi náà ẹ̀yin olólùfẹ́ mi kí n kú ojú lọ́nà sinimá Alálàyé ó pọ̀ wá lórí Àjàǹbàdàn Òjó TV ẹ lọ bá mi subscribe sórí Àjàǹbàdàn Òjó TV Alálàyé ń bọ̀ wá bẹ̀ multi-billion project ni wàláhì tàláhì mo dáwó lórí ẹ̀ gan ṣùgbọ́n ìrírí mi ìròrí mi nípa ayé àtọ̀run kì í ṣe eléyìí sọ̀rọ̀ ẹ̀sìn o eléyìí kì í sọ̀rọ̀ ẹ̀sìn ṣùgbọ́n pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ayé lénìí débi pé kí ló sọ ayé di aláìnífọ̀kànbalẹ̀ nínú ayé mọ́ kí ló sọ ayé di tí ọba aládé ò ní ọ̀wọ̀ mọ́ nínú ayé kí ló sọ ìjọba di ẹni tí ò ní ọ̀wọ̀ mọ́ tàbí tí wọn lè tún ayé ṣe kí ló sọ gbogbo àwọn tá a fojú sí pátáyé ṣe ni wọ́n tí wọ́n di àbàyéjẹ́ ẹ lọ subscribe sórí Àjàǹbàdàn Òjó TV eléyìí kì í ṣe polówó ọjà ó pọn dandan fún gbogbo ilé kọ̀ọ̀kan láti wo Alálàyé tó bá ti jáde ṣùgbọ́n tẹ́ máa kọ́ ṣe fún mi ni pé ẹ lọ subscribe sórí Àjàǹbàdàn Òjó TV kó mọ̀ bàbá yín lójijì. Thank you so much. Love everybody.